dúpẹ́. Àṣìlá Fáṣínà ẹsẹ̀ mo dúpẹ́. Ọlá bá Alábísà ẹsẹ̀ mo dúpẹ́. Àdùnfẹ́ ẹsẹ̀ púpọ̀ ẹ̀yin tẹ̀ ọ̀wà lọ́wọ́. Ifá ọ̀run mi là á dúró lẹ́yìn gan. Àdùnfẹ́ ẹsẹ̀ púpọ̀ àdùnfẹ́ ẹsẹ̀ púpọ̀ Ifá ọ̀run mi là á dúró lẹ́yìn gan. Àdìsá onídàásí ọmọ ìgbàdùn mẹ́ òyìnbó ti bá lóṣù káàtó Àdìsá onídàásí lábẹ́ olùwọ̀ Àdìsá. Ẹ̀jọ̀ nítorí ọmọ ìyàwó ẹ lómi ẹ má fàyẹ̀wò dábì mú lálọ́wọ́. Òun ló lè rè é ní o. Ẹni tó bá sì mí lóore ó yẹ ká dúpẹ́. Ó ní káàdì múlá àgbànú sí. Àtàdìsá onítẹ̀sí wọ́n ní káàdì múlá àgbànú sí. Ohun mìíràn tí orin ìgbọ̀n ọmọ wa ń dé. Mo ní ẹ̀jẹ̀ bá mọ́sẹ̀ ẹ̀yẹ má ganú. Ẹ̀jẹ̀ bá mọ́sẹ̀ ẹ̀yẹ má ganú o. Ṣiṣẹ́ òde dàtọ̀rọ̀ jẹ. Ẹ̀jẹ̀ bá mọ́sẹ̀ ẹ̀yẹ má ganú. Ẹ̀jẹ̀ bá mọ́sẹ̀ ẹ̀yẹ má ganú. Ṣiṣẹ́ òde dàtọ̀rọ̀ jẹ. Àṣọ àlàbí ẹni pé ó kú o. Iyo wa kò ní bìbí. Àlàbí bẹ́ẹ̀ ọ̀gá gbé òkú o. Iyo lè kò ní bá. Ipa owó kò sí wọn lọ́rùn kí wọ́n lè bèrè. Iṣẹ́ ọwọ́ ọ̀hún dáadáa. Àṣọ ẹni pé òkú o. Rúbẹ̀ iyo wa kò ní bìbí. Bẹ́ẹ̀ ọ̀gá gbé òkú wa. Iyo lè kò ní bá. Ipa owó kò sí wọn lọ́rùn kí wọ́n lè bèrè. Iṣẹ́ ọwọ́ ọ̀hún dáadáa. Ó máa sọ fún ọ wípé àìjẹ̀kú sí eléèwọ̀ èèwọ̀ ni. A kì í jẹ̀kú sí eléèwọ̀ èèwọ̀ ni. Pàṣọ sọ pé àyífà ẹwọ́ pàdé ìdí èèwọ̀ ni o. Àyífà ẹwọ́ pàdé ìdí èèwọ̀ ni. Ẹni tó ní o máa máa gbádùn. Àtọwọ́ àtẹ ẹsẹ̀ ní ọ̀rọ̀ o. Àti èèwọ̀ èèwọ̀ ni. Àìjẹ̀kú sí eléèwọ̀ èèwọ̀ ni. Àti ìjẹ̀kú sí eléèwọ̀ èèwọ̀ ni. Ẹni tó ní o máa máa gbádùn. Àtọwọ́ àtẹ ẹsẹ̀ ní ọ̀rọ̀ o. Àìjẹ̀kú sí eléèwọ̀ èèwọ̀ ni. Àdìsá mo ń gbádùn wẹ́ẹ́. Òyìnbó jẹ́ gbádùn sìgá tó Àdìsá. Eré Ifá ti wá, ó tún ti wá sún síwájú o. Eré Ifá ti wá yàtọ̀ o. Eré Ifá lẹ̀ ń fá sórí fújì. Eré Ifá lẹ̀ ń fá sórí tùǹgbáì. Adigun ẹ jẹ́ múra, orin Ifá ló tún ti ń bọ̀ wá báyìí. Orin Jàrábà Adigun sórí bẹ́ẹ̀ gbọ́dọ̀ dúró báyìí. Orin Ifá ló tún ti ń bọ̀ ní indọ́sírì yìí, ló tún ti ń bọ̀ nínú fújì. Lórúkọ amúfáhùn ni àgbáyé. Aṣíwájú àwọn ìlú sọ̀lọ̀ bàbá mi ò akú òde akú àbáṣe ní ọmọ Èkó ẹgbẹ́ mi wà bí àwọn adájọjọ́ ọmọ Èkó ẹgbẹ́ gbèdè ìsàlẹ̀ Èkó lẹ́nu mi èdè ìsàlẹ̀ Èkó rè àwọn ọmọ ìsàlẹ̀ Èkó la máa ń ṣèdè bí mo ṣe ń ṣèdè
ọmọ ìsàlẹ̀ Èkó ẹgbẹ́ mi nà àwa ti ìsàlẹ̀ gọ́gàn àwa ti ta fájì ẹ ṣàgbéde Èkó ṣe gbéde Èkó rè Èkó wà èdè Èkó rè èdè iná recognize ní èdè àgbáyé ẹ mọ̀ pé èdè iná bí kọ bíbélì ni èdè ìní ẹ yóò gbọ́ bíbélì wọ́n á pé bí àtètè kọ̀ ṣe náà ní ọ̀rọ̀ tí wà èdè ọ̀húnrè èdè kan ṣo tọ́lọ́wọ́ bá fọwọ́ sí tó fẹ́ràn ìlú tọ́lọ́wọ́ fi láyà balẹ̀ tí ó dà wá láàmú ọlọ́run gbogbo nǹkan máa ń gbọ́ sí ọ̀rọ̀ fún abẹ́ni gbà tí mo dé kò ní mo mọ̀ pé àṣebáàdì là ń ṣe lábẹ́kúta mo ṣe láàrò pé èèyàn máa dúró wọn máa juwọ́ lẹ̀bi tàbẹ́kúta tá máa pè tó kù ṣàpọ̀n àgókò àké àdàtán àṣèrò yẹn lè mèrò bí lẹ́kọ̀ọ́ mo pẹ́ bus stop dáadáa nígbà tí mi tètè gbọ́ mọ́nà bí mi kọ̀ǹdọ́tọ̀ pé mo kàn gbọ́ pé ṣé nǹkan tó lè tó mọ̀ sọ́lẹ̀ mo ní ẹ máa gba mi kẹ́ ṣé bí tí mo ń lọ dẹ̀ náà ń gbé èpè ṣé nǹkan tó lè tó mọ̀ sọ́lẹ̀ ṣé bẹ́ẹ̀ ṣe mánéjì ẹ̀ lẹ́kọ̀ọ́ rẹ̀ ẹ̀dẹ̀ gbọ́ àbájọ tó jẹ́ bí mi kúlúbele ànàkùn ti jáde ẹ̀dẹ̀ mọ̀túnmọ̀ ẹ̀ àwọn akẹ́kọ̀ọ́ sọ̀bù gbọ̀ngbọ̀dẹ̀ ìṣe ìkótó ìgbẹ̀mọ̀ ìṣòlò oníbi tá lọ òṣè sólò àṣẹ ìsọlọ lómi ìṣòlò ìṣòlò náà pé kò jẹ́ ìṣòlò. Mo kàn dúró bọ́sọ̀ máa gbé wàhálà dé o kí ni àmúfáwọn ní wàá fojú mi rí èmi ò ń ṣe wà lábáyé lábẹ́kúta ìbíjọ́ lọ́kẹ́wà dé lábẹ́kúta wọ́n ya wá máa wẹ̀ núlẹ̀ àmàlàdá mọ́tò dúró ta ni tàìsí máa dúró kọ́wọ́ ẹ̀tàn ni kò sí rọ́ọ̀ṣì èmi ò rí sóní ìzólò ìwò sólò ìpínlẹ̀ iṣẹ́ ìgbótó ìgbòho sólò ṣé ẹtún bá mi wo invitation kó má là jẹ́ ìsólò là ń lọ létà lẹ́nìkan wá sọ fún akébò lẹ́nà ní ìsọ́lọ ní lárí lànà gbogbo mọ́tò tó ń kọjá ìsọ́lọ náà pé sọ́lọ ọ́ní sọ́lọ ọ̀gbọ̀gbọ̀ ìsólò ọlọ́run ní ẹ̀bùbá láti wà lẹ́kọ̀ọ́ ṣáyé ìsólò tí màmá wa gbèrè. ṣé wọ́n rí pé ọ̀la ìfà fàájì lẹ̀ ń ṣe lábẹ́kúta o máa dáfá lọ́wọ́ báyìí sáré ní kọ́mọ gbọ́kadà bóyá gbọ́kadà máa lọ tòkù tètè lọ rí ilé wà rí ikú así mẹ́ta wà rẹ̀ ẹja mẹ́ta wà rà ádẹ̀ lọ bá kẹ́ tó dáfá tán kẹ́ tó rú wọn ti kó dé ẹjọ́ wọn lẹ́kọ̀ọ́ igwe ẹ ti rí pé ìfà lè lẹ́kọ̀ọ́ wà á ti náà gbó tó fẹ́ lò ní ìṣẹ́pọ̀ lè máa dá fọ́nà lẹ́kọ̀ọ́ tó máa sọ fún àmàbíyá sáré gọ́kadà máa la gègé kò tún sọ́kadà lórí express ṣẹ́ni pé fàájì lábẹ́kúta dédé ọmọ ìgbà tó bá wà bí tó dé gbà gidi ní sọ́gbà pàtó fún ẹ dédé ẹgbà bíbá iṣẹ́ ooo abẹ́kúta pọ̀ ní adigun sẹ́gbà ní wọn náà ni bó ti ẹ̀jẹ̀ kó o mọ̀lé ṣé o mọ̀lé ni sẹ́gbà ní wọn náà ni ẹgbẹ́ ṣé ìgbà ní wọn náà ni ibo tí lẹ́gbà àyíká àdùn ìtorí odò ìgbòrè ìdíjà ìjàyè ibo tí ibo àgọ́dọ̀ àwọn àdúgbò kan nìyẹn lábẹ́kúta tó bá sọ fún níta ìsí tó jẹ́ àsìkò Tinubu níta ìsí lọ́wọ́ tó kàn lọ sọ pàgbọ́ odò àgbo ṣojú rẹ̀ àgbo ẹ̀wọ̀ ní odò ìgbà wo la gbọ́ odò tá ń sọ fún ẹ̀ pàgbọ́ odò àgọ́dọ̀ odò yóò pàpà lọ́gbàgbọ́ odò tá ń sọ fún ẹ̀ pàgbọ́ odò
kọ́mítì nìtì àwọn àdúgbò wa lábẹ́kúta ni ọmọ abẹ́kúta kan ẹ̀ pọ̀ lẹ́kọ̀ọ́ yìí o ọjọ́ ẹgbẹ́ àná lẹ́kọ̀ọ́ yìí o sọ́ńtìlẹ̀ wa kọ́ ló ní ogo bíi màmá ẹ̀sìn wa lè dúpọ̀ ìṣèbàdàn ní ní ẹ̀sà ṣèbàdàn lẹ́yìn ní àwọn ọbẹ̀ lè dúmọ́ wa ẹ farabalẹ̀ ẹ̀gbá ló nílẹ̀ àwa là ń lólẹ̀ Ọ̀ṣun ni wọ́n àbí ẹ̀fọ̀ náà lẹ̀ ìlú làwọn náà ọkọ̀ kan lè lé bí Ẹ̀gbá ni ìlú tó lọ́kẹ́ bí Abẹ́òkúta wọ̀pọ̀ kò sí aeroplane gbéra kẹjọ ọ̀dọ̀ wa ló máa kọ́kọ́ gbà wá la máa kọ́kọ́ rí aeroplane yìí ó dágbọ́ o ẹ̀kọ́ méjì ló yó mi ohun tó fàtà ẹ̀kọ́ ni aeroplane tó máa ń kọjá ìta ẹ̀kọ́ náà ti máa ń kọ́kọ́ rí wọ́n ṣe aláṣẹ Larry Landers ó tún rà dìsá oníta isí ó tún ro olúwa ẹni sọnù ọlọ́run ló ní kí n má sọnù àmúfáwọn ní ọmọ òkè mú ìwá aṣíwájú àwo ní sọnù àràbà lúrọ̀ ọlọ́run ọ̀nà lọ́wọ́ mo tún lọ sọnù báyìí kọ́lọ́ tún sọ wa lẹ́kọ̀ọ́ èkó tí bá dẹ̀ ń bọ àyàmí àdẹ̀ máa já àyèyàn bí mọ́tò ẹ̀ bàjẹ́ sórí express lẹ́kọ̀ọ́ wọ́n máa gbowó ó sọ̀fẹ́ ó ga o ọ̀làṣàánú ẹ̀jẹ̀ ń ṣe recognition a máa ṣe fàájì lórí àkànjú ará Abẹ́òkúta tó wá sọ ọ̀yọ́ ilé ló wà. Ilé ló wà Igwe àbíbákọ̀ ẹ̀gbọ́n wa Ṣẹ́gbóngó Igwe mo kì í káàbọ̀ sí sọ̀lọ̀ lórúkọ amúfáwọn ni ẹ̀yìn tí ẹ̀ ń jáde tẹ́lẹ̀ náà ìgbòlá àti ń pàdé Ṣẹ́gbóngó ń jáde tẹ́lẹ̀ mo kì í káàbọ̀ lórúkọ bàbá olóyè aṣíwájú awo nílùú Ìsọlọ̀ àràbà lúrọ̀ aláṣẹ Larry Landers hotel aláṣẹ Larry Landers event center aláṣẹ LN water aláṣẹ Larry Landers park tó ń ṣeré ni Larry Landers òpó lójú ẹ̀ṣẹ̀ yẹ ta ló rò pé wá ṣeré fún eré tèmi tẹ́ wá ṣe lábẹ́kúta lóró mi eré aláyé ni ó mọ̀ tẹ́lẹ̀ kó ló ṣìírí tún ní ìṣó lábẹ́kúta kó lọ́wọ́ Larry Landers farm Larry Landers water Larry Landers plastic ìṣeré ohun ọlọ́run ló ní orí bẹ́ẹ̀ ó padà fẹ́ jú ni kò rí báyìí láti ilẹ̀ tẹ́lẹ̀ ó kàn wọ́n ọlọ́run ló dé lọ́lọ́run bá dé ògbóni pàṣọ ni kọ́ ẹgbẹ́ kò sì pé máa kọrin ṣe lábẹ́kúta máa yọ ọ́nú ẹ̀ ìṣòro ni bí mo sọ English Abẹ́òkúta máa ta sọ́sọ́ nú ẹ̀ ni ọlọ́run kí ni dé sábẹ́kúta ni wọ́n ni ó mọ́lé ó bẹ̀rẹ̀ kò tí ẹ̀ dùn lẹ́nu ẹ̀ kò ń sábẹ́kúta ara Abẹ́òkúta ò ṣe kiri bàbá yá níjọ́gbọ́ ẹ̀lẹ́ ara Abẹ́òkúta kó wá ní sàn rẹpẹtẹ kí ló ń fà ń gbòòrò sáré wọ mọ́tò tó ẹtí wọn fi ṣẹyẹ bí ìlú olólè jẹ náà bí Bẹ̀nẹ̀ mọmọ ń ṣe fàyàwọ so gbọ́dọ̀ kí mọ́lẹ̀ bí Oǹdó yes ìlú bí Oǹdó ni ẹ Oǹdó tó máa tọ́sí ọmọge tó máa rògbò ń bá ń jà pàpọ̀ bèbí kí ọmọ ẹ bá pèsè tó gbọ́n ó dẹ̀ tó sí ẹni tó gbọ́dọ̀ bá gbọ́ ní sí kan gbogbo náà fún ẹ sọ́rí Oǹdó ẹ má bínú ọ̀dà kan ti fara mẹ́rin ní gbogbo yẹn ẹ má bínú kò sílùú tí ò ní tiẹ̀ lára ọlọ́run kò sílùú tí ò ní Abẹ́òkúta nìkan ló fúri èdè ló bá wa jẹ́ èwo ni wọ́n fẹ́ wà tó wá sẹ́ẹ̀tì ẹ́ńjìnì àbò wa mutí
trọ́fì ti pọ̀ o ṣó wà mi rò kó wá ṣiṣẹ́ rẹ̀ gbọ́ tí trọ́fì ti pọ̀ o jẹ́ ṣọ́ra pàtí Larry Landers o jẹ́ ṣọ́ra pàtí Larry Landers kọ́lọ̀ ṣàánú èèyàn àwọn tí wọ́n máa ń ṣe oògùn fẹ́ẹ̀kì yẹn tí wọ́n máa ń jáde tí wọ́n máa ń so màrìwò márùn yẹn tí wọ́n máa ń pín kínní oògùn kíá ìkọlọ kọjá yẹ pàtí Larry Landers àṣẹ lábẹ́òkúta ó kàn dé ní ìdí ọtí ló gbà lọ oògùn báwo oògùn kí ló fẹ́ lórí ẹ fún mi ní ìgbà tó bá wà ohun tó bá wà ní ẹ máa mọ tí ló ń jẹ oògùn gúdà la kọjọ síbí ló bá yẹ oògùn gúdà náà oògùn gúdà ẹ ti mọ oògùn fẹ́ẹ̀kì ni abáṣí gúdà oògùn bá mọ gúdà bíi mẹ́ta ó kàn tún padà dé lórí oògùn tó ṣe ń kí yìí o oògùn ṣe ń kí mi oògùn kò sí gúdà mọ tìrìtìrì ló dẹ́kù ọtí oògùn kankan lẹ́sẹ̀ dárúkọ ẹ mẹ́ta ẹ mú wá oògùn ṣe mú ọba tó fóògùn tìrìtìrì ní mẹ́fà oògùn tó lọ tún padà ní by that time àwọn oògùn ti ń ṣe ó ti ń lọ pàtúmọ̀dé oògùn ṣe ń kí yìí o ọwọ́ ti ń ta oògùn kò wá sí bí àmọ́ ọtí ògógóró tá a fẹ́ fáwọn bàbá tá a bá ṣetán lórí ọtí ògùn lẹ́sẹ̀ṣẹ̀ mú wáyé jẹ́ ká lóògùn lò abáṣíṣì náà ògùn wá fi lébíà ó wá yó fáínálì gbogbo kìíní tó mú dání jábọ̀ wọn ní problem ti wà ògùn ṣó tún ṣì kí wá ní lórí ní oṣoogun wọ́n sùn wá ní oṣoogun ó kàn já kìíní ní oṣoogun ẹjọ́ ṣé kò lè lò ní tútù ògùn òkì wa mọ́ ni ẹ̀jẹ̀ ṣọ́ọ̀mù o má lọ padà dògùn kí wọ́n o ẹ̀jẹ̀ ṣe recognition àdẹ́ni fún alórúkọ àwọn personalities aṣáájú awo ẹni ọ̀kan fún wa ní orúkọ àwọn èèyàn tá a lè recognize àjèjì lójú ẹmọ̀ pé kò fi ríran kó má dàbí báwọn ti ẹnìkan lókì kó má dàbí báwọn ti ẹnìkan ló recognize ohun tẹ́ bá fún wa lábọ́ ṣe o mo ti ń káwọn aṣẹ́ gbogbo mo ti rán láìfá ará ilé wájà ọdún fún ọlá ìfá náà ṣe lọ ọlá ìfá kí ló ṣẹlẹ̀ ọdún fún ayé fẹ́ jú o fẹ́ jú o kí ló ṣẹlẹ̀ ṣé kìnní ó padà ẹ̀mí ẹ̀fún alórúkọ fún recognition. ẹjọ́ wọn bá mi kọ́ ó má dàbí ká kò tiẹ̀ kí wa kì í ṣẹjọ́ mc káàmì mélòó lè yàn mọ̀ láti ẹ̀wà jẹ́ tó ń gbèkó èmi oníka ìsí lábẹ́kúta lásán lásán tọ́mọ dámọ̀ àbáwọn tí mò ń gbé lábẹ́kúta. ìfájú wọn aṣáàkú palẹ̀ alfa tó ti nú nífẹ̀ẹ́ gbọ́ àpàtà kò lẹ́ kórìí bẹ́ẹ̀ o ó lẹ́ ti sọ fún ní ti pẹ́ o ìfájú wọn àlàó ló pọ̀ lọ́dún yìí sáyé ló wá láti ẹ̀ náà torí láti ẹ̀yẹ náà ó pọ̀ lálàgbà bàbá kò yẹ kó wá ní bẹ́ẹ̀ àwa ara wa ní èmi kọ́ òkè èmi kọ́ mo manage time mọ́ o àbájú sílẹ̀ ó ti lọ o ìfájú máa là ó ìfádolú máa wò wá gbófin ní onífádolú ẹ̀gbá olúwo ládàbà àjàdínlọ olúwo ògúndá atóríṣe tẹ́kù olórí adé àgọ́ odò olúwo ọba erin oyèsàpọ̀ akúbalẹ̀ wọn 17-18 náà ó ti ọ̀dà déètì ẹ̀dá àwọn ẹ̀fọ́ máa fi hàn lóde 17-18 náà ti pọ̀ láti kékeré ìwé tí kò tí ní nígbà gbé déètì ẹ̀ 17-18 December 18 lè ní bọ̀dà ṣeré 18 àbí dé 17 ní kátọ́ọ̀nù sọ kí n ṣàtọ́lẹ̀ ní ọlọ́jà ń lọ ní aláàánọ́lẹ̀ ó ti lọ ọlọ́run sọ
aláwọ̀ èèyàn nínú ilé tí wọ́n máa pàfọ́ kí Àlàbí Akíntọ́lá ikú máa ń pààyè Mr. Kuti Mr. Ikuye kótó di nípa àṣìná nípa àṣì àgbà alóníwòye oyè tipẹ́tipẹ́ ikú fúnra ẹ̀gbọ́n ọ̀fọ́ pé ta ni wọ́n rí mi sí kí ló ṣẹlẹ̀ gbọ̀ngàn kí pàṣẹ tó dé àti ayára gbógbére wà lólé àwọn ìjìnlẹ̀ àwọn wà lólé àbísọ́rí káìsí orúkọ mi bẹ̀rẹ̀ mùsùlùmí. ọ̀ṣọ́ èyí mẹ́kùn lè fi mo náà kó olùwọ̀ sátẹ̀tì ajá làbá jẹ kí làbá fi olùwọ̀ ṣe ọmọ ẹkùn gbẹ̀ngẹ̀ akìíjọ́ ọmọ ẹlẹ́kùn kẹ́kùn ẹ̀ pani jẹ́ ọmọ ẹkùn ìyẹn fi torítorí ẹkùn ìyẹn fi tìrùtìrù. jẹ́ orí mi ti náà ṣàlàbà kò dáké ìyọ̀wá mọ̀lẹ́ ó ká lára wa èèyàn ọmọdé tó tún mọ̀ gbá orí ló ti pẹ́ lẹ́kọ̀ọ́ sọ̀rọ̀ sí mọ́ sí oṣù ìsọ̀lọ̀ ọ̀dọ́ ti pẹ́ ọ̀dọ́ tí ẹ̀wà Abẹ́òkúta ó wá ṣe bí ẹ̀ faramọ́lé ó fara yí àwọn onífá kó gbé fámi ọmọ pẹ́ gbà mẹ́tọ́ kó kó fáyẹ ó láfá kó mú fá ó yíra mọ́ fá kó yọ báyìí ọ̀nà ọmọdé kò ní máa yàtọ̀ bá ti jọba nígbàgbọ́ olúwo ló ń bọ̀ ẹ̀gbà ló wá gbé ọ̀pọ̀ ìgbókọ̀ ọmọ ni wá tako ẹ̀yà wọ́n gbọ́ máa rọ́ yọ ni ìfá ló fi yàn bẹ́ẹ̀ ọmọ ni wá kọlu ẹ. káwọn ìjìnlẹ̀ yẹn máa múra lẹ̀ ṣe ọláìbá ìjà owó yẹn ní ọ̀pẹ́ wọn ló wà ọ̀pẹ́ wọn ló wà onífà ìgbà ìjẹta ńlá ìbànú ìdíjà ìjàyè kúrò ní àjàjì ìkó kúrò ní ìkún wọn ló ààrẹ ń pè é òun nífà àbájọ lóbi jẹ babaláwo ìfà wà ní orí ìwọ̀n nífà fọrí báyìí ò bá fọrí ńkọ́ ààrẹ ń lọta ẹlẹ́dìí ń lọ́gùn sáyọ́ wá di gbé ni kò jáde ẹgbẹ́ ẹ̀dìyẹ ló ṣàgbákò ọ̀nà ìfáwò fún mi lápá lọ́nà mẹ́ta náà fowó ṣẹ̀mí lọ kí n ṣe ọ̀pọ̀ dúró láti àti mo ti dé kúrò gbogbo ẹ̀kọ́ pé hàn ọ̀nà ìfá lápá ni máa yọ òṣèlú tí pọ̀ lọ́bẹ̀ fún mi lápá òde bí ọjọ́ ọdún fá ojú kú bí aṣọ̀rọ̀ kò láyè lọ́dọ̀ wa fún mi lápá òde bí kan kí máa mú lọlé àwọn ṣẹ́ṣọ́ bíi mẹ́ta ló wà ní lọ́dọ̀ láì bá tàbí ẹ̀gbẹ́ òun lọ́wọ́ èkó náà ti ń fowó ṣòwò àlọ́ba tí ni wọ́n máa gba bọ́ọ̀lù bíi mẹ́wàá dání nǹkan òbí jáde rẹ̀ Abẹ́òkúta máa ń náwó ní àpárí ọlá ifá lálápá tí ìṣe kó ń kawó ṣá ẹgbẹ́ tí kó lè kó máa kawó tó ń fọwọ́ kawó yìí o kí náà ṣe yìí transfer kùnàkàntì mi àbòtí lọ́gbọ̀ mo ti fọ́ pé ìyàwó bó ṣe ń gẹ̀ẹ́sì bí wọ́n máa kó fún mi rábà mo ti fọ́ pé mi ìyàwó ti pẹ́ ó ti wọ́n bẹ̀ ó ní mi fi yáwó rábà nìyẹn kí n ti ẹ̀rọ fi mọ̀ báyìí mọ̀ bí pati láríláńdà ọ̀la ifá ló ṣẹ̀ wá lọ́wọ́ jẹ́ ọmú kan wá má dára ẹ̀ láàmú mo ti fọ́ pé ìyàwó bó wọ́ bẹ̀ ó lọ ni ọlọ́run. Agbáyé ta ló sọ pé kò pọ̀ ta ló lóde òní dùn ó di one ẹ̀yin wo àjọ débi ẹ bàjẹ́ owó ṣá nígbà tí mo fẹ́ bẹ̀rẹ̀ iṣẹ́ kò ní mo wà ní kó ń bẹ̀rẹ̀ iṣẹ́ o owó dé olóhùn wà ní Monday gbà a máa fi ń ṣàánú fún àwọn aláìníyà ní bàbá kò ń ṣe pé mo nà àwọn náà máa ẹ̀jẹ̀ bá máa náwó yẹn náà.
Aṣẹ́gbóngó fa igwe. Aṣẹ́gbóngó ó ti pẹ́. Ó ti wọ́n tún fa yín ti pẹ́. Aṣẹ́gbóngó igwe bó ṣe ń sọ o. Ó ṣe ń pọ̀ láṣẹ́gbóngó ti bí o. Aṣẹ́gbóngó púpọ̀. Igwe dà ṣégbé ti dìde. Igwe ti dìde ṣá. Ṣìfolúwọlé Orlando. Bàbá kí káàbọ̀ lórúkọ àwọn tó fáwọn ni wọ́n ní kí Olúwọlé Orlando bàbá káàbọ̀ Arewa President SS Sport Club President President ẹ bá fún President my President sir akí káàbọ̀ sir Chief Orlando Olúwọlé President SS Sport Club ṣé mo lè join? Wọ́n lè gba oníta ìsín láyé owó jọ́ìnì ló máa bọ́ lé olúwa ẹ̀dá rẹ̀ wà á ta mẹ́kà ẹni èèyàn á ta mẹ́kà ní jọ́ìnì. Ògìnsà ṣífà ṣẹlá aṣẹ́gbóngó aṣẹ́lá o mo láṣẹ́gbóngó ọ̀tọ̀ọ̀tọ̀ ni mo ń pè. Gbogbo káwọn ti Emmanuel ọba arábà kó máa fẹ́ ti owó ti bí o kó máa fẹ́ ti ìrọ̀ máa wọlé kó má ní gba ti gbọdọ̀ fún yín àmọ́ ìlú yẹn fẹ́ ti máa fún inú advance ni yẹn kó máa fẹ́ gbà sọ́ ni babaláwo advance ni mo fún yẹn advance ni adóbi eré àti ìsàyílára. Ajobi eré kúrú ẹjẹ́ kọ́ máa bọ̀. Èrò pọ̀ tí wọ́n máa dá wa lára yá kí Paso tó dé. Ó tó ní bá bẹ̀rẹ̀ sí ní gbọ́ lọ́pẹ́ àbábà. Ọlọ́wọ́ olóńgbà yóò dín lọ́la o. Àlàfà aya ńlá gàrà. Bísí lè tún fẹ́ jọ́yìn bí ọ̀gá ńlá ni. Àfìlà ọ̀gá ńlá yẹn rè at 58 4,000. Ẹ̀yin tí a bá jẹ́ Pasuma fans wọ́n tún ti gbé jáde ọlọ́dún ló máa ń wá fìlà Paso yẹn at 58 on the 27 la máa ń ṣe bẹ́ẹ̀dẹ̀ Paso fìlà ẹ̀ ti jáde ó wà bí Monday gbà tèmílélẹ́ yìí mi máa ń gbà lọ́dọọdún nìyẹn àbírọ́ wọ́n ṣe ń fún mi ẹ́ fi yí àmì ẹ̀ fìlà Paso nìyẹn mi ń gbà lọ́dọọdún nìyẹn Paso at 58 fìlà wà ńlẹ̀ ẹ display ẹ káwọn èèyàn lè rí ra Ajobi eré o ṣó ti yá ni àwọn kúrò ó kúrò wá òkè acapella ni iṣẹ́ acapella eré ti dèrè acapella báyìí ó yá Ajobi eré Azeez ọba yìí lára. Àjọ̀ní àdìbò ọ̀pọ̀ ẹlẹ́rìí ọmọ àjòwí ọkọ̀ lẹ́nu ara gẹ̀dẹ̀ gúdù ọmọ àgbàjà. Iléeṣẹ́ òróró bí ìgbà èkó àkàbàjà àkànnọ́mẹ́. Àdìbò kẹ́sẹ̀ bẹ́ẹ̀ mọ̀ pẹ́mi ní èmi tí sílé tí wọ́n forí gbé wò. Èmi kàkà kí ó ti tẹ̀ títí gbogbo wa mú yọ̀mí lẹ́rọ̀bì. Ìbá ni wọ́n kọ́kọ́ fèrè ètò ìjọba yìí lára ààrẹ mi dẹ̀yìn. Lónìí ìborí ìbà fọlọ́run ọba ṣẹ̀dá ọba ṣẹ̀dá ọlọ́run lára kí dákun má padà lẹ́yìn mi. Ìlàyà láàárọ̀ ni mo padà lẹ́yìn ọmọ ayé lára. Ìbà ìgbèyàn tó kọ́kọ́ wí kí n tó wí ìgbèyàn tó kọ́kọ́ fọ́ kí n tó fọ́. Alálẹ̀lẹ̀ ìmọ̀rí ìgbà lọ́dẹ̀ yìí kí n tó máa lọ. Ìbà bàbá ìbà yèyé ìbà ọkùnrin ìbà obìnrin ìbà ọmọdé ìbà àgbàlagbà.
ẹjọ́ kéré oníyẹ ní ọmọ ayé lára òwe sí àjíbóbìnrin ṣàwẹ̀lẹ̀. ṣẹ́mọ̀ ọ̀fẹ́ ni orí bá ń ṣe afẹ́ ni orí bá ń ṣe obìnrin òní súnmọ́ ní káàtà tí mẹ́rin afẹ́ ni orí bá ń ṣe ó ta ká òsì dànù orí burúkú òní jẹ́ tèmi nínú ọdún tuntun. àjàní ẹni tó gbọ́n ẹni tó gbọ́n èèyàn tó gbọ́ ni òun ọ̀rọ̀ àwọn ká bá sọ fẹ́ni tó gbọ́ ó gbọ́ adé ìjà. akọ́wọ́rọ́pá kò mọ̀ ohun tó ń ṣe òun dání bí akọ́wọ́rọ́pá bá mọ̀ ohun tó ń ṣe òun dá kò ní máa lulẹ̀ nígbà gbogbo. wèrè dìgbòlugi kò mọ̀ ohun tó ń ṣe òun dá bí wèrè bá mọ̀ ohun tó ń ṣe òun dá ni kò ní máa wọjà níwòwò ẹni orí mi ẹlẹ́dàá mi má fà ìsàn tí ògbóògùn ṣe ní ọmọ ayé lára. Ìbà fún olóòde òní o. Ọlá fọ́ o. Ọmọ òkèwì wá ń bò lówà ní òyìnbá ìwọ lọ́wọ́ ní sọ̀rọ̀ òròdé. Ọmọ òkèwì wá otí rán ní sọ̀rọ̀ òròdé o. Ó wá kó ohun tó fọ́rọ̀ jẹ̀nà bá mi ọ̀la fa. Aláṣẹ Arilandas Hotel, aláṣẹ Arilandas Event Center ni mo rí wọn fa. Ọmọ òkèwì wá kí ló ṣe tó lè máa fi gbogbo ara jẹ́ ní ọjọ́ rọ. Èmi ti bẹ́ẹ̀ yọ mo bẹ́ẹ̀ dúpẹ́. Ọláfà ìgbì ti tẹnu mọ́ bí ògùn. Orí sọ́mọ wípé olówó lolóye. Wọ́n ti fòye lọ́mọ abèṣe kí ló ṣe tó lè máa fi gbogbo ara jẹ́ mi. Ọmọ òkèwì ìwádìí mò ń pè bàbá mi. Abọ́rúbọ̀yè ilé fa. Ifá gbé ẹ̀yìn mọ̀lẹ̀ àti ti ẹ̀ṣẹ̀ òkùnkùn ti gbé ẹ̀. Ọlá fábẹ́ láàrin babaláwo tó ń ṣe. Ìwọ ní jẹ́ káwá ètì nígbà àkọ́kọ́ àjà ni mo sọ bẹ́ẹ̀ ni òkúkú yóò wí. Ọmọ òkèwì wá dákun máa ń bọ̀ lọ́dọ̀ ọjọ́ lọ torí wọn fún mi láyè kí n gbé wọn mọ́ṣáláṣí. Tó bá ṣe kọ́ fún mi láyè kí n gbé wọn mọ́ṣáláṣí. Lónìí ó máa mọ̀ Ọlọ́run fẹ́ràn mi jù lè mọ́mú lọ ni. Ọlá fákí ló ṣe tó òde máa fi gbogbo ara máa jẹ́ mi. Ṣọmọ wípé àyílà tó ọmọ òkèwì wá o. Àyílà tó onímọ̀lẹ́ òdúró dèrà wọn ọ̀rọ̀ màlẹ́ àkíkà. Ọ̀rọ̀ tí màlẹ́ bá ṣe àná sí òdodo ní alákàzálíkà. Ṣọmọ wípé má fọ̀lá wo tọ́kọ̀rọ̀ bóyì kó bá jalè aṣẹ́ wọn. Wèrè òyìnbó sílẹ̀kọ́ àṣà èmi ò mọ̀ bóyá lè wà nílùú wọn èyí lòdì jẹ́ ìyá abẹ lọ́wọ́ ẹ̀. Àlàó mi kàn mo ló àmì òyì ọmọ akó àrà owó ṣe bí ìwọ ní kéésì. Ebúdọ́lá kọ́ṣọ́ bẹ lálàáfíà ara tó bá délé kó bá mi kí. Àlàó kí ló ṣe tó lè máa fi gbogbo ara jẹ́ mi. Ọmọ máa kó wàhálà owó ṣe bí wọ́n ní pé fa. Àlàó ọmọ lọ́yà ara ọjọ́ wọn. Ikú jẹ́ lọ́wọ́ ara àkóso ògùn àrélàgbà yóò máa pàgídà sọ́gídọ́gọ́dọ̀ èèyàn. Ọmọ máa kó wàhálà ọmọ lọ́jẹ́ kí ni bàbá yìí ṣe. Ọmọ ṣùṣù lọ́jẹ́ bínú lé bàbá tó bí yín lọ́mọ. Ọmọ lé sọ ní ìdókòwò ni bàbá tó bí yín lọ́mọ. Ebúdọ́lá kọ́ṣọ́ bẹ lálàáfíà ara tó bá délé kó bá mi kí. Olúwo gbogbo ládàgbà ni mo wí wù fa. Àlàó ọmọ lọ́jẹ́ ara ọjọ́ wọn. Ikú jẹ́ alákòóso wọn àrélàgbà yóò ní ọ̀nà méjì. Làgbà yìí mọ gígùn wájú, àrélàgbà yìí mọ gígùn lẹ́yìn. Ọmọ wákùnwákùn wákùn bàbá yìí ti fi gígùn ṣayò.
ọmọ òkúta ńlá aborí kége gbogbo ọ̀nà àbìdíyà kàtà pírímù ọmọ ọlọ́jẹ́ nìkan ló gbẹ́bọ ó gbẹ́bọ dé lámìíró ṣùlọ̀jẹ́ ara àjọ hàn gbógun ní gbogbo ẹ̀dá ọlọ́jẹ́ nìkan ló gbẹ́bọ ó gbẹ́bọ dé lámìíró àrèlágbá yìí ó bá gíga sọ ti dọ̀gbọ̀dọ̀ ẹ̀nà ẹ̀yìn lọ́mọ kó sọ ní jùlé lọ ọmọ wípé ilé bàbá ẹni bàbá yìí ló fẹ́ dọ́là làwọn bá ti lọ ṣọlá tí bí ṣe kó orí kì í bàbá rẹ bàbá yìí ló fáyà méjì kọ̀rọ̀ gbàrọ̀gbà ó fẹ́ kàn sílé ó fẹ́ kàn sọ́nà oko tó kó bí tilẹ̀ òbí ibẹ̀ ni wọ́n ti pe bàbá yìí lọ́mọ kó sọ níjú níwọ̀ àrègbáyídà sọ́kì dọ́gọ́dọ̀ èèyàn ọlọ́jẹ́ nìkan ló gbẹ́bọ ó gbẹ́bọ ní ìlàmìíràn ṣùlọ̀jẹ́ ará ọ̀jọ̀gbọ̀n ọmọ agbẹ́gi rébété ṣoge ọmọ wípé nílé bàbá yìí ló kówè mẹ́jọ ṣe ẹ̀ṣọ̀dẹ ẹ̀ṣẹ̀ lọ́jà ẹ̀ṣẹ̀ ṣègùn ẹ̀ṣẹ̀ babaláwo bàbá yìí wá gbẹ́dọ̀ wọn rẹ̀ fún wọn àgbàwọn aṣọwọ́ bẹ̀bẹ̀ nínú àlápàlà ọlọ́jẹ́ ará ọ̀jọ̀gbọ̀n kújẹ́ra ará àgọ́sọ̀kú àrẹ̀lọ́gbà yìí omi ọ̀nà méjì ọlọ́jẹ́ ọmọ wípé ẹkún ọ̀ṣọ́ bàtà àrẹ ọjọ́ ẹkún ọ̀wọ́ bàtà lé bàbá tó bí ìlọ́mọ ọjà àkóso àrẹwà gbàlẹ̀. Àwọn bọ́láńkọ́ bò ló wà ní òyìn. Babaláwo tó gbọ́ fáyànáyànrán kí ló ṣe tó lè máa fi gbogbo ara jẹ́ mi fa. Àbí wọ́n ní ọmọ kí mi ò fẹ́ máa yàn kí ló dì ní ẹ̀dá pẹ̀lú ṣàbí ọmọ. Olúmọjọ bí o, ilé olúmọjọ bí o máa ṣẹ́ tí mo ní kí ìmọ̀ ìdáwòdé tí mo sẹ́yìn òru kí n tó ṣe èébú. Àwọn bọ́lá o ṣọ́ọ̀tì ní òun má kí mi ò fẹ́ máa yàn kí ló ní ìní arábára ajá ni ó sọ fún mi fa kí gbogbo yín bá ń tọ́jú ọmọ kéwì ìwà mi dáadáa bá mi ọlọ́run ní jẹ́ oṣooṣù ẹ má ń tọ́jú àdìsá mi. Ọlá Ifá o ọ̀pẹ́ mọ́lúwà gbogbo ẹ̀dá pátápátá ọlá fáwọn olówó àmì òyìnfà ọmọ ìjà ikú ní àjà bí ìkòkò mi ti kú mọ́ lóòrùn ọmọ ìjà yìí kì í jẹ́ ẹ̀bà torí ojú ṣúṣú ọmọ rẹ̀ ọ̀nà Kakanfò ààrẹ ń pè ẹ́ òwò dífá ọlá fádọ́nà ṣe fẹ́ fọ́re àbú fọ́re lé bàbá tó bí ẹ lọ́mọ ìjà yìí kú ní àjà bí ìkòkò mi ti kú mọ́ lóòrùn ọmọ wípé ilé èyí tí bá kìjàyè àwọn ọmọ ògbómúlérò tí bá bẹ ní ibẹ̀ kó má ṣàfihàn ògbóròṣọ ògbógbàjá ògbókan dúdú lábẹ́ aṣọ ìwà táníyàn ará àlòlò àbí ẹ̀sọ́ ọmọ ìrírí tí máa ṣọ ọkùnrin kẹ̀kẹ́ níta tàdínú aṣọ lòdì kùyẹ̀wò. Ògbómúlérò mọ́jà lẹ́kọ̀ọ́ mọ́níléwá ọmọ ládẹ́rì àyídòpó láyájú ọmọ ènìyàn tẹ̀ tí gbákìjà ẹ̀kú ní àjà bí ìkòkù ní ti kù mọ́ lóòrùn. Ọláfà o aṣẹ́ gbogbo kọ́ bolo àmì òyìnbá. Ìwé o, kí ló ṣe tó lè máa jẹ́ mi? Ọmọ òkèwì ìwà ń kọ́. Ìwọ lọ́la ní ìṣòro òde, ó wá kó gbó òfòrò jẹ láàmì aláàkẹ́mọ̀ ìjọ máa jó méjì. Ọmọ ajóbẹ̀rù ajóbẹ̀kọ mẹ́rù ní ìsinmi ẹ̀kọ́ wọn kì í sí yàn. Èèyàn ní forí balẹ̀ ẹ̀kọ́ ẹ̀kọ́ ni ó forí balẹ̀ èèyàn. Èrì nìyí, èsà lápá láàrin ọkà níyàn mẹ́lẹ̀ ọ̀ṣọ́ ọmọ àgbèrè ọ̀pá ṣẹ̀fà gbèjò láwọn mi. Ọmọ èrè tí ń kú ṣàwọ̀lọ̀lọ̀. Ìlú kùtù ni wọ́n máa ṣòdè ṣẹ̀yọ̀. Ilé bàbá àwọn ni ọmọ àdóyin wẹrẹ kẹ́ẹ̀tó ta ni. Ilé bàbá tó bí wọn lọ́mọ ni ìlú kù wọn máa ṣòdè ṣẹ̀rọ̀. Ọmọ ní ìta àṣírí kọ́ ẹ̀dá ni wọ́n máa bí ìtajọ́bọ̀ lẹ́sẹ̀ bí èsìsì.
ọmọ mo dáró dá ọlá fá mi ò rí bù rẹ sọ mo dá sí kòkó mi ò rí bù rẹ wá ọmọ kẹwì wá mo dá sí kòkó mi ò rí bù rẹ wá ọjọ́ bàbá yín dájú rò níkọ̀lélé ọjọ́ náà bàbá yín dájú rò ọlọ́tàn aráàké mọ̀jọ́ ọmọ àjọ méjì àjọ bẹ̀rù bàjọ́ bẹ̀kọ ẹ̀rú ní sinmi ẹ̀kọ́ wọn kì í sí ìyàn èèyàn ní foríbalẹ̀ fẹ́pọ̀ ẹ̀kọ́ ní ó foríbalẹ̀ èèyàn ó mọ̀ wípé ẹ̀yin lọ́mọ ká-mẹ́ẹ̀dínlógún aláfá ọmọ ká-mẹ́ẹ̀dínlógún méje mẹ́fà èyí tó sorí gbòdò tó yẹ fún ara wọn lákè méjì nílé bàbá yìí ọmọ òkun kan wọlọ ọmọ òkun kan náà gbọdọgbọ ọmọ òkun kan òkun kan tó dájú ní ọ̀run bọ̀ wáyé bẹ́ẹ̀ bá òde ẹ̀sìn máa tọrọ aṣọ bẹ́ẹ̀ bá òde ẹ̀sìn máa tọrọ gèlè ìnìyàn mèrè lápá bàbá ta ni ó máa tọrọ èlé kúrò délé bàbá yìí ìlú kù ọmọ aṣòde ṣẹyọ ẹ̀yin lọ máa doyin wẹrẹ kẹ́ ẹ̀ tó ta ni tí báńkì oníta súré kọjá ọ̀nà wípé ọmọ kúkú lòrò kúkú lè é ọmọ agbọ́sẹsẹ fàyà lẹ́nu yìí bábẹ́ ọmọ agbẹ́ ìkùnlé wọ̀ yóò dù ní ọmọ agbẹ́ ìkùnlé wọ̀ yóò dù tó ga tẹ̀yìn bàbá tó bí ẹni lọ́mọ ọmọ òṣòkùṣòkù ọmọ òṣòkùṣòkù ọmọ òṣòkù títí dárúkà lárúkọ wọlú gẹlọlẹ lọlọọgùn bàbá yìí ní kálárúkọ parúkọ ẹ̀mọ́ tó bá parúkọ ẹ̀mọ́ bàbá yá fi ṣòro kódà lálẹ́ bàbá tó bí wọn lọ́mọ ni. àṣẹ gbogbo wọn ní ọmọ kiri ò fẹ́ máa yàn nílòdì ní ìgbé wọn ti ní ọmọ kiri ò fẹ́ máa yàn nílòdì ní ó ti lọ. Ó má dùn ní kẹ́ Olúwa ṣeun ìwé ti lọ aṣẹ́gbóngó ti lọ àwọn bàbá mi dáadáa ní àdìsá kọ́ńbó ló wà ní orí ifá ọmọdé olúlé máa wẹ ẹ̀ṣọ́ gbé ẹkùn ẹ̀ṣọ́ ò máa ra gan abilékè orú ò máa fi gbọ̀ngàn dáná máa gbẹdọ̀ kẹ̀kẹ́ ètò mẹ́mú òwúrọ̀. Olúwa ni ọmọ làǹdó. Ààrẹ pírẹsidẹ́ǹtì gbogbo SS Sport Club pátápátá. Ààrẹ pé ẹ ò nífa. Ṣé fẹ́ ẹ̀fọ́ rẹ̀ àgbo òfòrè ní Kúmi Àjàdí ìkókún ní ti kún wọn ló. Ìran ìjà ìwọ̀n kì í jẹ́ pàtó ní ojú ṣíṣú. Adé Ọ̀nà Kakanfò ọmọ òpópónlérò mọ̀jà ìbọn mọ́léwọ́ wọn ládé níta ìdò kóláyájú kiri ọ̀tẹ̀. Òpó oṣù òpó gbàgbà òpó kan dúdú lábẹ́ aṣọ ìwà dálẹ́ ara lólò. Abíyéṣọ ọmọ rírí tí má ṣọ ọ̀hún ní kẹ̀kẹ́ níta dídùn aṣọ lòdìdí ẹ̀wù. Ààrẹ òwò òkúlérò mọ̀jà ìlẹ̀kọ̀ ìwà tààrà lọ́lọ́ abíyéṣọ ọmọ rírí tí má ṣọ ọ̀hún ní. Òpó kan dúdú lábẹ́ aṣọ ìjà èkú ní àjà bí ìgbòkun ní ti fún wọn lóhùn ni. Ààrẹ pè é òdìfá dọ́lọ́ ṣe fọ́ọ̀kù fọ́ọ̀rẹ́ àgbo òfọ́ọ̀rẹ́ ni. Ààrẹ akẹ́kẹ̀ẹ́ lówó ọkùnrin ṣẹṣẹ lówó ọkọ̀jọ́ ìwà àgbọ̀wọ́ ọkọ̀ olóko lásòrí ọkọ̀ ìyọ̀nba ọmọ láti rí lápò ìkọ́ ti wẹ̀wù ẹ̀jẹ̀ òkè tìrí máa wó títìrí ní tìrí olúwọlé o. Ọ̀làndò kí ló dé? Kí ló ṣe tó lè bàjẹ́ mi? Dọ́nà mo fẹ́ mọ oríkì bàbá rẹ̀.
bàbá rẹ̀ fa. Torí mi mọ ní bàbá mi ọ̀rọ̀ òkú ni ní ọmọ òkúòye. Ọba sọ̀tẹ̀ márùn ní bàbá yín. Ọba sọ̀tẹ̀ márùn Jẹ̀bú Òde ọmọ Àjàgbá lúra. Ọmọ Ìjẹ̀bú ní tí ń káròdà tí ń kátàkì òkè máa fọkànjọba nílé ẹ̀mọ́. Ọmọ mẹ́fà iṣu Ìjẹ̀bú, méjì jíjẹ, méjì títà. Òṣèlú kú ní bàbá yín fi méjì tó kù ọmọ àbíjọ oṣù olóko bí ẹ̀rẹ́lẹ́. Àwọn ọ̀dẹ̀, àwọn dìde, wọ́n sọ pé Jẹ̀bú olóríkì. Ìjẹ̀bú olóríkì bàbá ẹni tó bá wù Jẹ̀bú. Awunye winiwini tó bá wù Jẹ̀bú. Awunye winiwini tó bá wù Jẹ̀bú. Afẹ́ni rẹ̀ tó kù sọ́dún àìkẹ́mọ́. Ọmọ alágẹ̀mọ bíi Jówìnì. Wọ́n kí mẹ́kú wọgbó ṣara. Ìbàló mẹ́kú wọgbó rẹ̀mọ́. Ọmọ adúrú adé. Ọmọ adúrú oṣù gbẹ̀dì ẹ̀jẹ̀. Ọmọ aládìyẹ ògbógbò wọ̀gà. Tí fẹ́ yẹn ìyẹ́ bí awó kìpínkìpín. Ọmọ ẹ̀dì ẹ̀kọ́rọ́kù. Ó kò lélẹ̀. Àròròkùn. Àròrẹ́dìyẹ. Ọmọ òkú ṣe ni. Ọ̀yọ̀yọ̀ ọjọ́. Ọ̀yọ̀yọ̀ májọ̀ mọ́. O ti ṣe ni. Kò lè ìpàdé. Mẹ́fà iṣu Ìjẹ̀bú. Méjì jíjẹ. Méjì títà. Ó ní tí bàbá yín fi méjì tó kú bọ́. Òòṣà tí ò ní ẹni ní bàbá yín fi méjì tó kú bọ́. Ìyẹn ló ṣe lúkú. Ọmọ ìlúkú mẹ́jẹ. Ọmọ ìlúkú mẹ́jẹ. Ọmọ ọdúnmọ̀lẹ̀. Ọmọ àfẹnìjà. Ọmọ aṣámọ ní kórìkì ẹ̀sìn. Ọmọ akẹ́nugbó. Kẹ́rù ó parọ́ ọ̀nà. Ọmọ aṣàlẹ̀ jẹjẹ. Bí ẹ̀yìn òróbìnrin rí nílé bàbá yín. Ìjẹ̀bú ọ̀gbẹ́ èlúra. Adúmájẹ́ adúmọ̀sù pẹ̀lú ìyẹ̀jẹ̀. Ọmọ alágẹmọ méjìlélógún. Ọmọ alágẹmọ àbìbíjú wọ̀yọ̀. Ilé bàbá tó bí ẹ lọ́mọ. Ọmọ alágẹmọ àbìjọ́ lògbà. Ọmọ gbígbé Ìjẹ̀bú nínáwó dáná àkóyìnbó tó kówó dé. Ìjẹ̀bú kówó nílówó ọ̀pọ̀ sí lódòwó ẹ̀rú lódòwó ọmọ. Lẹ́fí sọ wípé ìtọ́ Jẹ̀bú owó. Kẹlẹ̀bẹ̀ Jẹ̀bú owó, ìgbẹ́ Jẹ̀bú owó, ìtọ̀ Jẹ̀bú owó, kékeré Jẹ̀bú owó, kíkà Jẹ̀bú owó, ọ̀tún Jẹ̀bú owó, òsì Jẹ̀bú owó. Tọwọ́tọwọ́ ní Jẹ̀bú jí tọwọ́tọwọ́ ní Jẹ̀bú sùn. Adi Ìsẹ́ka kò gún mọ́. Yé àìmúlẹ̀ kò fa. Kò gún mọ́ ilẹ̀ kò gún lọ. Yé Aládó mo dúpẹ́ òkun lọ́wọ́ rẹ̀ Ìjẹ̀bú ọmọ eré yíwá. Ọmọ ọdún Adédú oṣù gbẹ̀dì ẹ̀jẹ̀. Ọmọ wípé Ìjẹ̀bú nínáwó dọ́là òyìnbó tó kówó dé. Òyìnbó kówó dé lówó ọ̀hún pọ̀ sí. Àrẹ̀mú kí ló dé? Ṣọmọ wípé ilé bàbá yìí. Yé ọmọ olúla kì í gbé. Ọmọ olúla ọmọ lọ́kọ̀ tó ní ìṣẹ́yí. Ọmọ káfọ̀ káwa káfà jẹ̀wà. Ẹjẹ́ àjọpánu kádà jẹ̀rù. Kábọ̀ wọ̀pọ̀ délé ìṣẹ́yí. Ìpẹ̀rù Àtẹ̀sán. Bálẹ̀ ọjà. Òkèwì ìgbà gbòǹgbò. Ìpẹ̀rù Àtẹ̀sán. Bálẹ̀ ọjà. Ọmọ àjọpọ̀ kẹ́rù ó parọ́ ọ̀nà. Ọmọ àṣàlẹ̀ jẹjẹ. Bí ẹ̀kọ́ lọ́bì ìrírí. Ìpẹ̀rù Àtẹ̀sán. Àtẹ̀sán jẹ́rìí. Ọmọ àgbẹ̀bí òmùwẹ̀. Ọmọ àgbẹ̀bí ayé. Ọmọ àgbẹ̀bí ọ̀run. Bàbá yín gbẹ̀bí ilé. Wọ́n gbẹ̀bí òde. Ẹ̀yin Àtẹ̀sán bá gbẹ̀bí. Bí ò bá bí ẹranko olúgbó ní gbẹ̀bí olúwa ẹ̀. Ọmọ kìíní rówó. Kìíní rọ́lá. Kìíní rọ́ṣù. Ọmọ ìdàgbò òde. Ọmọ oníyàn ọkùnkùn tó jẹ̀gbẹ́ fún lọ. Àtẹ̀sán bálẹ̀ ọjà. Ọmọ ògúnpe ní afúfèrè ogun. Olóògùn pàǹkankan. Ògúnpèjì afúfèrè ogun. Olóògùn pàǹkankan. Ògúnpẹ̀ta afúfèrè ogun. Olóògùn pàǹkankan. Ó pa títí lórí ẹlẹ́ẹ̀kẹsàn. Ìbẹ̀rẹ̀ tí dákẹsàn bálẹ̀ ọjà. Yé aláṣẹ wá ìfẹ́fẹ́ dé. Kò kú mọ́ kí ló dé? Wọ́n ní òun máa kí ni o fẹ́ máa yàn kí ló dì í? Àjàní mo lólówó orí mi. Mo ti ń lọ. Wọ́n ní ká máa lọ. Kò kú mọ́ ṣe wọ́mùlẹ̀ òun fa olówó orí gbogbo wa ni. Òní tètè kú mo lójú ọ̀nà lójú rẹ̀. Kò kú mọ́ o ṣé bí wọ́n ní pé ìfa.
ààrẹ gbogbo agúdúdú gbogbo mẹ́rọ kéèkì àìjẹrẹ nígbà ìgbọ̀rọ̀ kí gbowó owó ilé àti owó oko ọmọ pé ilẹ̀ níṣe ní ìgbà ẹ̀yìn bàbá àdìrí tiwa ní ìyá dídé ìyá kímọ́dé ìyá wa lẹ́kìgbò dé ọmọ ẹlẹ́kìgbò ẹ̀kùn ọmọ afẹ́kùrọ̀ níṣù ní bàbá yìí ọmọ ẹlẹ́kìgbò ẹ̀kùn ọmọ pé ìjẹ́ ìbútú ní ilé ọ̀mẹ̀rẹ̀ níwà ìyá kímọ́ olè ìjẹ́ ìdíje ọmọ ìjà tún dé ọmọ lọ́rọ̀ ọmọ òyìnbí ṣé bóun lẹ̀ òun fa òun ló yẹ ọmọ òyìnbí dáná yọ pọ̀ ọmọ kúndé kúlẹ̀ gbogbo òun tí kò gbà òun ẹ̀kún kú lọ́wọ́ tọ́wọ́ níta ní kò rí kì í bàbá èèyàn lọ́mọ àjọyọ̀ lẹ́nu àlàbí máa gbé ẹsẹ̀ ọkọ̀ ọ̀kan òun ọmọ òyìnbí báyọ̀ ọmọ lòdì àìkígbá bẹ́ẹ̀ máa ń gbá ọ̀nà gbá tí bá délé yìí máa tún gbàgbé mi lọ́tọ̀ọ̀tọ̀ òró tí mò ń gbà kú ẹkùn lọ́wọ́ kẹ́ńkẹ́ òwò ọmọ òyìn mi Àlàbí ikú ọ̀gídẹ́ kan wá ẹ̀tì nígbà àkọ́kọ́ bá yàrá yọ̀ọ̀mọ̀ bá yàrá yọ̀ọ̀mọ̀ àdíjà sí ìlú Àlàbí ṣe bí wọ́n ní pé ìfà ẹlẹ́sẹ̀ mọ́lẹ́ ẹ̀dá láàrin àwọn yọ̀ọ̀mọ̀ ilẹ̀ owó bì. ẹ ṣe Azeez Ayinlára lórí eré thank you mi ò sọ pé bá a sí òní bá dé bá a lákòókò ọ̀gá ńlá ti dé bá a sì ti dé ọmọ ìyàwó ànábì Ajíbọ́lá ti dé Mr. Kuti Mr. Kúyẹ̀ bá a sì ti dé ìjọba fújì ìjọba fújì ìjọba fújì ẹjọ kò sáyè ẹjẹ jẹ́ ká settle down ẹjẹ kí everybody jókòó ẹjẹ kí everybody jókòó gbogbo kúmọ́ tún dìde lọ aláàjì iṣẹ́ àkàkọ́ kúmọ́ aláṣẹ YSFM aláṣẹ champagne bitter kò kúmọ́ iṣẹ́ àkà kò sáà láòdù báyìí tẹ́lẹ̀ ó kàn wọ́n náà ló bá tẹ̀ yí sókè láti ìgbà tó ti yí sókè ni ò bá wálẹ̀ kò dẹ̀ ní wálẹ̀ kò kúmọ́ bá tọ́jú Àyìndé aláṣẹ Usman G motor Igwe bá tọ́jú aláǹsá ọ̀tò àbókí inú wa òpónà ẹjọ́ ẹjẹ́ ká settle down àwọn ìbejì yìí dà lẹ́yìn àwọn ìbejì kí sàábà dìbò máa múra lẹ̀ ìbá báraka ti dé o tàbá tó ti stop ìyá wa ẹni sùn bí tàbá tó ti stop ṣẹgbọ́n. Òkú tó lọ jáde àgbọn, mo fẹ́ dàbí wá alẹ́ tàbí àwọn ẹni tó wo ni wá àkíwò ran ọ̀tá yà á pàtì mo fẹ́ pàtì bá lọ bọ̀n. Ẹ dákun ẹ̀bùn fẹ́jọ́ pa mí, èmi ní gan gbẹ́jọ́ dání. Aláròkà ṣì máa nu bàtà mi, tí bá ti gbówó dání. Àbẹ́rẹ́ lẹ́yìn pé mo ṣẹ̀ṣẹ̀ ń bọ̀ nílé otí lè. Close yapa mo ti ṣe àgbà ni mo jẹ́ àbọ̀mọdé lẹ́yìn pé it has plenty wey we no sabi. Wọ́n fẹ́ ká sùn ni wọ́n fẹ́ ká jí. Bùrù lọ́mọ aráyé ojú la rí. Kíbi ká tó gbé mi lówó lọ ni mo ti sọ jí. Wetin be my own say you dey oppress me. Make money enter make I ti dem dey see. Baba Aloke no go forget me. Ìmọ̀ say you put me for trenches. Gbẹ̀dùrú wa náà fi gbẹ́sẹ̀. Iṣẹ́ wọ́n mi ọmọ lẹ́kọ̀ọ́ lè tẹ́tẹ̀. Ẹ mọ̀ pé ayọ̀ lè. Ẹ̀dẹ̀ máa bẹ́ sí wa torí ẹ̀ ní òpè. Màá fi pa yín. Oríwọ̀ mi lọ́rùn wípé mo fi ta yín. Ìyá yín, bàbá yín. Ojú yìí ti nà ta ló já yín. Ta ló ní jígí, ta ló ní wúrà.
síngúlà mi yàtọ̀ sí plural bẹ̀tùlù wáyà pa nínú kúlà ẹ máa jó ẹ máa yọ̀ bí ẹ̀rà nínú ṣúgà mo lè padà gẹ̀ níbi tí kọ́ lé oṣó abálọ́kọ́ àjẹ́ àtúnṣe ọkọ̀ ṣó ìjẹ́ ṣíkì lòdì àárẹ̀ ṣẹ́ni gbogbo owó lónìí màyé. God bless you my daddy wasala mi pasuma cause I still get the beliefs I gonna shine Orlando wetin I get ti bá wáyé tí mi ò jáyé. God bless you my daddy wasala mi pasuma Gokuma bàbá àti òkúmọ́ oya ṣẹ́ka àpàtà sósì lọ́wọ́ bẹ́ẹ̀ ṣẹ́ka àpàtà lọ́wọ́ tí náà go chop and dey fight some still dey play make am for me ka die make I no die before my time cause I still get the dreams I gonna shine see wetin I get ti bá wáyé tí mi ò jáyé and I don promise my mama say my ram mọ́tò fún màtúndà dé wọ́n ní pé ká lọ dọ́gbọ̀n sí ọ̀pọ̀ ayé wa ká lọ gbọ́dọ̀ sí wọ́n ní bàbá kan bẹ́ẹ̀ tó máa fẹ́ náà sí mo jápa bí mo ṣe rántí ọ̀gọ́ ọgbọ́n mi bí I know say life is better and it's out ọ̀gá ìṣẹ̀lẹ̀ tó dà padà jọba òkú ọ̀hún ẹ̀jẹ̀ kí n kọjá tòde bọ̀rọ̀ mọ́ lọ́dẹ̀ táyà mi tòde sókè gárí lọ́dẹ̀ táyà mi wetin be my gain if I no make am kí ni ẹsẹ̀ sẹlẹ̀bù wey no move out and get the lópin ojú rẹ̀ dá ẹni màláìka kẹ́kẹ́ fi yọ. God bless you. Orlando ẹsẹ̀ kìíní yẹn aláṣẹ láti láńtà ọ̀fẹ́ ọláyífá sí ẹ̀ṣánú mi ẹ̀ṣánú ajé ẹ má jojú mi ẹ má jojú ajé ẹlẹ́dàá mi ló máa jẹ́ kí n ra máa yé owó ló sọ mọ́ báwo ṣe bá yé akẹ́tìmẹ́ni kẹ́sẹ̀dẹ̀ cash out mo ní wọ́n yà pa lórí WhatsApp lọ́tẹ̀ owó lọ́mọ onílé Orlando ìtẹ̀gbà wáyà lẹ̀ lọ́wọ́ Orlando ẹ̀jú méjì kan aláyé ẹ̀jú méjì kan lọ́wọ́ aláṣẹ láti yàn iye lọ́wọ́ àkàkà bùrọ̀ tó sì lùtà àmọ́lò sẹ́sì naija no good boss you dey try best inú kò sówó ẹ̀jẹ̀ tún ló ṣàlẹ̀ ẹ̀jẹ̀ lè fún wa lówó ká fi oúnjẹ lórí lógun làwọn ọmọ owó òkú máa àṣàbí ló fi kí omi jíjẹ ọjọ́ kì í fi kalẹ̀ táyé ojú oore náà ti dùn ó ti pẹ́ láti papọ̀ ṣe rántí alẹ̀ tó fún wọn pẹ̀lú tó ta létí ìdánì níyàwó dọjọ́ àti kí má fi àìsí dára bìjọ ṣó aṣíwájú ẹ̀rọ sí ní owó lọ́wọ́ ọkùnrin ní pákéjì ìṣẹ́dáta sì ti wà sáfẹ́jì báwo tẹ̀lé owó tí máa fi mánéjì ẹ̀ṣọ́ kẹsì ní ẹnu láti ní pàṣípà wẹ̀tẹ̀ ó sì ní ẹnu ẹ̀ bá wá sí àṣà anábìlẹ̀ ọmọdé sì ní ẹnu pẹ̀ báyọ̀ lọ́dọ̀ aṣíwájú ọba tẹ́tí ọ̀dẹ̀ ọba sí lóṣìwájú yàn pàṣẹ olúwa fẹ́mi ìdè mi má tẹ̀kù Orlando ìtẹ̀tàwáyà láti ní pàṣípà wẹ̀tẹ̀ láti ní pàṣípà wẹ̀tẹ̀ àbísọ̀ òní táìsì àlẹ́ ìbá àlẹ́ ìsìkẹ́ Ogana twins, thank you. A1 wọ́n ní kí A1 máa bọ̀ lẹ́yìn kí Ṣàráfà Àdìgún kó máa múra lẹ̀. A1. Mo kí ẹ̀yin bàbá mi ẹ̀yin màmá mi níkàlẹ̀. Kíkú má gba pàṣọ fún mi, kárò má ṣe pàṣọ fún mi. Torí nígbà tí kò sẹ́ni tó rí mi, pàṣọ ló jẹ́ káyé orí mi. Kíkú má gba pàṣọ fún mi, kárò má ṣe pàṣọ fún mi. Nígbà tí kò sẹ́ni tó rí mi, pàṣọ ló jẹ́ káyé orí mi. Ebi ní bí sáyé wọn jọ ọmọ ológo tó kọrin ṣọmọ o jọjọ jẹ́ kí n jayé jọ o láfi ṣiṣẹ́ sọ máa gọ́ o yẹ̀ẹ́.
ìsúnmọ́ni lámọ̀ ṣe yẹ ní ìyọ̀mọ́rí bẹ́ẹ̀ ni nínú òkè ìṣọ́mọ́rí yẹn ní àmọ́ bí kọ́ ẹ̀pẹ́ ní sọ̀gẹ́dà ti yọ pé náà lẹ́yìn tọ̀gbẹ́ ni mo ṣáájú ní débẹ̀ èmi náà máa débẹ̀ if you like look me like wàá ṣeré aláàbí wàá ṣe làbí pàṣẹ àwọn kì í yẹ káàmọ̀ ẹ̀yìn ọ̀bá ni wọ́n kì í yẹ o kọ́dà pé kọ́dà ṣọ́tọ̀ kọjá protocol Mr. Aaron olúwa kèmí lékèmí kì lọ́kọ̀ ṣe ṣèbí wọlé dání lékè pẹ̀lú dáńgò ṣe ẹ̀dẹ̀dẹ́ mi gbéra lónìí má ti gbọdọ̀ náà mo fẹ́ máa tú kókó ayé mi gbéra ọ 5G kíní connection máa gàdé nígbà aláàánú mi ìfúre wà mí rí òun wá sábìsì rí wá nẹ́tọ̀ ayé tó jẹ́ ìyá lọ ìyá òkè ìṣe omi ọbẹ̀ olúwa connect mi pọ̀ mọ́ àwọn ọlọ́lá ṣínà ọ̀là fún mi bí ti ayé tó jẹ́ ìyá lọ ìyá òkè ìṣe aláàjì ọ̀sẹ̀ náà nípa sí máa ṣe yà kí máa ṣàyè orí mi when I wake up every day, I go down to my knees and pray. Thank God for another day. I saw I do my day. I saw I do my day. One day my house go pay. I never want you to grow. Oṣù gbọ́dọ̀ bá ní múlẹ̀ bí epo ojú. Owó gbọ́dọ̀ bí lóbi fún wa látàlálá lóko láì. Ìyá jẹ mí nígbà ilé ẹ̀yà ní sẹ́gbà mo jẹ̀yà. Olúwa kò bẹ́ẹ̀ fi wọ̀ máa ń ọ̀nà láàyè. Ọba kọ́lá ti mi pọ̀ máa ń wò lórí rẹ̀. Ìyá kì í ṣomi ọbẹ̀. Olúwa connect mi pọ̀ máa wọ̀ lọ́la. Ṣínà ọ̀la fún mi bí ti ṣínà pẹ̀lá. Ayé ló jẹ́ ìjìyà lọ. Kí n máa ṣe fàájì ara mi ò rí màtá yóò rí mi sẹ́rẹ́sẹ́rẹ́. Olúwa ló lówó, ọmọ èèyàn ló náwó. Ṣùgbọ́n Olúwa ló lọ́lá, àwa èèyàn ló ń fẹ́lá. Lórí tí tó sọ̀rọ̀ dà. Musically, I got something to offer. She be the lọ́mọdé mo máa ní ìlànà. It's God the co-pastor. Wájú bá ní ọmọ ìyá mi. Tí bá dé broke wọn, owó tó fẹ́ yá mi. Kẹ́kẹ́ tí mi kọ́ bá ọmọ kan fáàmì mọ̀. Sí wọn sí ọmọ òbí bọ́ọ̀lù. Ayé ló jẹ́ ìjìyà sọ̀rọ̀. Ìyá òbí ṣòro ẹ̀rẹ̀. Olúwa connect mi pọ̀ mọ́ àwọn ọlọ́lá. Ṣílọ ọ̀la fún mi bí ṣílọ pẹ̀lá. Ayé ló jẹ́ ìjìyà lọ. Ìyá òbí ṣòro mi ọbẹ̀. Kí n máa ṣe fàájì àmì òòrùn kí n máa ṣàyè àmọ́ ìròyìn ìjẹta ni mo ṣe mẹ́jọ ní ẹ máa fi kí lọ́wọ́ ṣé òjá mi ò àmì ọlọ́run tí wọ́n ṣàlẹ̀ àṣẹ́lá ìjọba. Alongside this, ẹ̀ẹ́dẹ̀ appreciate talent ẹ̀ẹ́dẹ̀ wo kò tí ọmọkùnrin yìí wà kẹ́jẹ́ appreciate talent kò yí sí ẹ̀yin èèyàn ẹ̀jẹ̀ appreciate ẹ̀ ẹ̀jẹ̀ wo condition ẹ̀ wọ́n ṣe lọ ọ̀gá ńlá ti ń kawó tó bá jẹ́ iná lógún délé owó àlùbáríkà ni. Ó dàbí lórí rú lórí má ṣe mí ló ṣe lákù mọ́pá mi fúyà mi. I've been to many places and I've seen so many faces. No one can take your place in my heart. I want to make you my number one. And the grace and the parade, I have for your love. Because of you, I jump for this. Hey, until you, I bring a new vibe. If you want a cool guy, I'm the coolest. And if you want a bad guy, can be the baddest. In fact, you're the guy you me. Keep all the reason you me. Everything I need, I'll find in you. You're the true definition of beauty. Baby, you're too bad, oh. It's too bad, oh. That's why you make me mad, oh. Me mad, oh. And all this feeling inside, oh. Inside, oh. And I'm gonna make you mine, oh. Bí o bá yọ owó ẹni ẹ̀dẹ̀dẹ̀ lójú àtẹwọ́ tẹ́jú wípé tí o bá yọ owó ẹtì ẹ̀jẹ̀ kójú àtẹwọ́ ẹ bá appreciate wa ẹ̀jẹ̀ kójú àtẹwọ́ bí o bá tiẹ̀ yọ owó ìyá jẹ́ ìwúrí thank you kí Ṣàráfà Àdìgún tó máa bọ̀ aṣíwájú awo ìsọlọ̀dà fún kọ́tínà bíi kéèkì ẹja kéèkì lórí látòrí Ṣàráfà ọ̀gá ńlá pọ̀ nìyẹn Ṣàráfà ló máa pe ọ̀gá wọlé bó tiẹ̀ jẹ́ kó rá ìdí wa ni tó síwájú wa lẹ́yìn ọ̀gá ni àwa ti wà lẹ́yìn ọ̀gá látàyè ṣípòpò ṣípòtì ńlá ńlá ṣèpọ̀ ó dùn tó
Pàṣẹ òsì lábẹ́kúta kò sí Pàṣẹ Ẹ̀gbá èmi ní Pàṣẹ Ẹ̀gbá àkọ́kọ́ èdè ló já mi torí pé èdè ìyọ́nú orin mi ni Pàṣẹ Ẹ̀gbá àkọ́kọ́ rè òrà ìdí mi ni olúwa ìṣe padà ṣiṣẹ́ ìta ìsí látàyè ìṣíbòbò ṣíbò tìǹà rè èdè yẹn ló yọ mẹ́ tí ó bá ń ṣe dè ṣàràfà yẹn ló á fi ráìdì wa èdè ni àyè ìṣíbòbò wọn dá ṣíbò tìǹà rè ilá aláṣẹ pọ̀ ṣíbò tìǹà rè ìṣíbòbò wọn dá ṣíbò tìǹà rè àyè ìbàbọ̀ ilá aláṣẹ pọ̀ ọdún tó ìbàbọ̀. àwọn gbàdá gbọ́ba sórí ẹ látàyè èmi làkọ́kọ́ ṣe kíbọ̀dọ̀ lè yẹn lábẹ́ Olúmọ èdè ló já mi mo gbé gbà orin Paso gbá ẹ̀bọ̀ ẹ̀gbà hàn bẹ́ẹ̀ bẹ̀rẹ̀ problem tí ọ̀gbìn Paso lédè wo lélẹ́yìí Paso Abẹ́òkúta ní sàràbà ní ìwà right Ladilanders ẹ máa bọ̀ ẹjẹ́ adédèkì sà ẹjẹ́ adédèkì òsì táyì ṣé kán gbé síta díẹ̀ ṣé kán gbé kéèkì yẹn síta díẹ̀ ó yẹ gbé síta díẹ̀ ẹ gbé síta díẹ̀ ẹ máa ẹ gbowó aláṣẹ Ladilander ẹ má lọ jìnnà ẹjẹ́ adédèkì sà ẹjẹ́ adé. Àwọn ìyàwó bàbá dà wọ́n ní kó máa bọ̀ wọ́n ní káwọn ìyàwó wọn máa bọ̀ ọyọ ẹjẹ kan máa bọ̀ tó máa dì bá àwọn tí wọ́n fẹ́ bá wọn ya fọ́tò ní ọmọ wa ní kéèkì ní fọ́tò máa jáde ní problem bá bẹ̀rẹ̀ ìtanilé ìbò ni mo wà ní tẹ́ǹtẹ́ kéékèèkì ẹ̀yin obìnrin ẹ̀dẹ̀ mọ̀ wá yí o ẹjẹ́ máa bọ̀ sí i o ṣé ìtẹ́ tún gbé bọ̀ rí aṣojú àwa àti ẹ̀ òótọ́ ni ẹ máa bọ̀ ẹ wá ya fọ́tò kó má tẹ̀mí ẹlẹ́ni ọlọ́mọdé ara rẹ̀ fẹsẹ̀ sí lókàn fara kó fọ́tò. wọ́n ní kí bàbá wa Ládé kọ́ máa bọ̀. bàbá wa Ládé kọ́ ẹ máa bọ̀ sà. Okay. President, ẹ máa bọ̀ sà, ẹ̀yin ẹ máa coordinate cutting of the cake yẹn sà, ẹ máa bọ̀ sà. President ẹ máa bọ̀ sà. Ẹ bá coordinate bí wọ́n ṣe máa gé kéèkì yẹn, tí wọ́n bá ti gé káyà fọ́tò, ẹ bá ti ya picture yìí. Alhaji Wasiu Alabi Pasuma máa ń join wọn fún photograph. Sàràbà Àdìgún. Ẹ máa bàbá ìṣàtúní microphone. Ó dára fi kéékèèkì aṣíwájú awo gbogbo sọ̀rọ̀ so by the kind of aṣíwájú òun la máa gé kéèkì A-S-U A-S-I-W-A-J-U aṣíwájú gbogbo awo ìlú sọ̀rọ̀ bí ọba bomi ni o àtẹ̀yìn tó fẹ́ àtẹ̀yìn tó fẹ́ kọ́ jẹ́ bẹ́ẹ̀. Ẹ bá wọn ya fọ́tò mo ti mọ̀ gbàtọ́ tí ń fi English spell aṣíwájú mo ti mọ̀ pé problem bá wa bí ẹ̀kọ́ ti mú a ṣí
ó ti mọ̀. Pasuma bandmen on stage. Bandmen on stage. Ṣé wọ́n ti ya fọ́tò yìí? Tí wọ́n bá ti yà tán, aṣíwájú ní kí Alhaji Pasuma join àwọn kí wọ́n ya fọ́tò. Sàráfà Adigun kó máa bọ̀ láti gbé ọ̀gá ńlá wọlé. Kò kú mọ́ CEO èèyàn Abish aláṣẹ YSFM kí ló ṣẹlẹ̀ lápá mi ga ó tójọ́ mẹ́ta rápà mi ga kò kú mọ́ jẹ́ display as usual. Ṣé wọ́n ti ya Sunday oyè ayata ló mú fóònù dání ẹ kúrò bẹ́ẹ̀. Ṣé wọ́n ti yá? Thank you. Wọ́n ní kálàájì join kí wọ́n bá wọn ya fọ́tò. Aláàjì wọ́n ní kẹ́ join. A lè wà nù fọ́tò àkàtọ́ máa ní à kó gbé Paso Sàráfà ló gbé. Ó kàn lo Paso ní a máa rí nù fọ́tò. Ìgbà máa rówó gbé Paso ní táìmù yìí. Tẹ́lẹ̀ tí wọ́n yìí. Màá ṣe bíbọ̀dù lẹ́yìn eré fọ́tò Paso akún gbogbo ìlú ni. Ó wá owó ṣeré o. Àṣùgbọ́n pàtẹ́lẹ̀ ò tí wọ̀n. Bàbá o. Sàráfà. Àbíbóyá ọmọ ọ̀gá. Ẹjọ́ tí ó bá ti ya fọ́tò yẹn tún ẹjẹ́ máa gbé kéèkì yẹn kúrò kí wọ́n lọ kọ́ọ̀tì ẹ̀ ẹjẹ́ káwọn èèyàn jẹ́ kán ní pé kìí ṣe dọ́mí kìí ṣe kéèkì tíátà a máa jẹ́ ni. Paso at 58 fìlà yẹn ṣì wà lẹ́ o àwọn tí wọ́n bá fẹ́ rà ẹ̀rí lọ́wọ́ àwọn tí wọ́n ń kó káàkiri ẹ ti mọ̀ pé November 27 Pasuma Day Paso at 58 fìlà yẹn náà gbé káàkiri yẹn fẹ́ tó bá fẹ́ rà àdìgbò bá ti rò. Wọ́n mi dàsórí dàsórí wọ́n ní kórìíra àti dàsórí. Wọ́n ní nànà wọ́n ní àti dàsẹ́sẹ́ ni. Lọ́wọ́ sábà mi ló ṣe mú mi gbàdúrà yìí. Èèyàn tó máa jẹ́ lẹ́mí tó máa bẹ́ẹ̀ ní ìjà máa jẹ́ o. Láìpẹ́ yá jìnnà tọ́lọ́ bá mi ṣàkóso. Àlọ́mi dàsórí dàsẹ́sẹ́ wọ́n ní kórìíra àti dàsórí. Wọ́n ní nànà wọ́n ní àti dàsẹ́sẹ́ ni. Lọ́wọ́ sábà bí ló ṣe mú mi gbàdúrà yìí. Èèyàn tó máa jẹ́ lẹ́mí tó máa bẹ́ẹ̀ ní ìjà máa jẹ́ o. Ọ̀gbẹ́lẹ̀ jìnnà tọ́lọ́ bá mi ṣàkóso. Wọ́n bá jáde wà pọ̀ fún Paso ẹ̀rọ ṣẹ́mi àmì. Ọ̀tọ̀ wọ́n bá jáde wà pọ̀ fáàmì ẹ̀rọ ṣẹ́mi àmì. Bàbá ọ̀tọ̀ ọ̀nà ẹ̀gbọ́n mo fẹ́ ṣáájú àgọ́ mo bá sọ ẹ̀rọ ṣàmì àmì. Bàbá mi bá sọ lágbà ọlọ́run òyìnbó òyìnbáṣọ àbùkù wá òyìnbáṣọ àbùkù wá. Paso.
lágbára ọlọ́run òní fún òní hù òní lájọ àbùkù wọ́ra òní dájọ àbùkù wọ́ra. àti wípé ẹni ẹlẹ́ni kò máa ní máa ṣe ẹ̀ṣẹ̀ òní dájọ àbùkù wọ́ra. Every 27 November. Every 27 November is a day. Ọjọ́ ìdúró ló jẹ́ kó má bàbá lọ́jọ́ ìbànújẹ́ fún ẹ. Sọ́mọ́ pé ọjọ́ ìdúró ló jẹ́ kó má bàbá lọ́jọ́ ìbànújẹ́ fún ẹ. Ọ̀rọ̀ àbábádá. Gbogbo owó níní ìgbà gbàgbọ́ ilé kíkọ́ ọmọ ẹ̀ka ìgbà ó gbàgbọ́ ọmọ bíbí nítorí ìmọ̀ dúró nítorí ìgbàgbọ́ ìwé tí ìgbà àjà ìgbà ó ti máa bẹ̀rẹ̀ ìmọ̀ wúlò ìwé tí ìgbà àjà ìgbà àtòtò àtòtò. Adodo, 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 ìmọ̀ bẹ̀rẹ̀ sọ̀rọ̀ ẹ̀ẹ́dàgbé. Ìyá ìyàwó ẹ̀kọ́ lọ ní ẹ̀kọ́ máa fi ní wọ́n yàtọ̀, àyẹ̀wò ní ìgbẹ́ máa fi ní wọ́n. Kí ni mo rí? Kò tẹ̀lé ìní tó wá sọ̀rọ̀. Wọ́n kì í ní àyè tó ti ìpàdé fún mi. Ẹyin tó ti dára fún àìlọ́ fún àdìgún. Àgbẹ̀gbọ́ báyọ̀ bọ̀ ọ̀gá. Tí ń bọ̀ wá ní àṣà òògùn tó máa gbá ìgbà ìtì ṣe o. Èyí ti dúró lórí ọ̀rọ̀ mi. Kò bá ní tẹ́lẹ̀ tí gọ́ọ̀mẹ̀tì ìsìnlẹ̀ gbọ̀ngbọ̀n. Ìgbàgbọ́ láti ẹ̀kọ́ lọ́mọ bẹ́sẹ̀ gbogbo ọ̀hún. Gbogbo ẹni tó lójú ẹ̀ mọ́ rí mi ò ní ìrànmọ́ṣá. Ọlọ́run bá ti kẹ́rìn lò. Ó ti mú mi kọrin tó wù mí lọ. Ọjà tó báyìí, ìjàmbá àbọ̀bí. Ọjà ṣe pápá wọ́n mú lọ́jà rẹ̀ ọdún bá mi lẹ́nu kájọ o. Ó kálẹ̀ ọjà wà ní kúkúta àṣù. Bílẹ̀ ká àṣù pẹ́sì mú pẹ̀lú. Bákan ó tún ní kò tó ọ̀rọ̀ lórí wàsílà. Bàbá kan náà lórí wàsílà. Ayé ìgbà yẹn sọ pé olùtú ní kò. Bàbá gbọ́dọ̀ lórí àṣírá ẹ̀rù máa gbà. Ìgbà yẹn sọ pé ọjọ́ sọ́ọ̀dù ẹ̀ lọ́mọ ṣe gbogbo ẹ̀. Àwọn ọmọ ká sí fún ilé ní àgbà lórí àṣírá. Bàbá gbọ́dọ̀ lórí àṣírá ẹ̀rù máa gbà. Ayé ló ń gbàjà mọ́. Ọkọ̀ tó ń yàrá ìṣòro. Ọkọ̀ rẹ̀ rẹ̀ ó sún àrùn. Sọ́sọ́sọ́ sún balẹ̀ só. Sọ́sọ́ sún balẹ̀ só. Àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ọ̀hún. Ó ti yẹ. Gbogbo ní ẹgbẹ̀rẹ̀ wọn ìlú àrò. Ọ̀tún ọlá ṣùgbọ́n tí ó gbọ́ ọ̀rọ̀ ló. Ọmọ méjèèjì ò àgbà ní ìlú àrò ọ̀dáre. Èmi ìdàgbọ́ àná bí iná bá ń bọ̀ ọ̀rọ̀ èmi ìdàgbọ́ ọgbọ́n. Ọjà wọn á lọ ìwà àmàlọ́ ṣébí lórí ọmọdé. Òun mi dán, owó ọ̀ṣọ́ dán. Tuntun Bàdàdùn. Àwọn ọmọdé tó lẹ́yìn wọ ọ̀la ṣàbí ìjọyìn. Èyí tó wá lé àlé mọ̀yàwó. Ìjọyìn ẹsẹ̀ mẹ́rin bá dúró. Ìdáná lè máa mú ìdọ̀dọ̀.
ṣe ángẹ́lì fún wa àwọn ìjọ̀gbọ́n eléré wáwá ogun wo tó pàṣẹ fún wa láyè láti ṣe kalẹ̀ tí o lọ́wọ́ gba ayé nínú eléré ní ti ní bá wí o àwọn ọ̀gá ńlá ó gbọ́ kí tó bá wà sọ òkú pátá bá tẹ̀ ń ṣe ọ̀gá ńlá ẹ̀yin tèmi tí ní àlàwọ̀ síbẹ̀ bá tilẹ̀ jù ọ̀gá ńlá ó gbọ́ ó sọ ṣẹ́yìn gbólóyò yapa nínú ẹbí àwọn o lẹ́yìn pàṣẹ kò sẹ́ni lè ṣe mọ́ ṣá ó bẹ ká máa gbé bọ́ọ̀lù pàṣẹ sẹ́ ká máa jẹ́ bí àjò ọlọ́run bá kó jẹ́ ìlú pàṣẹ. orí sábà ní ìrẹ̀lẹ̀ jẹ́kù wa ò lọ́wọ́ níbi táwọn ṣòwò ló jẹ́ kájà sí i o ọlọ́run dẹ́kun dáwọ̀ kó jẹ́ kẹ́mi pàṣẹ pàṣẹ òbí ló sì lọ́dọ̀ lọ́rùn pa ọlọ́run wà ní ayé. Adébọ́lá.